kí ni tí mo bá débẹ̀ Al-Qur'an ní la yukallifullahu nafsan illa wus'aha. Ẹ dákun wá ìrẹ́jíká ideology. La yukallifullahu nafsan illa wus'aha. Kí ló dé táwọn kan kúrò ní ọjọ́ tàná bí Ànábì ṣe gbé Islam wá? Àwọn kan introduce àwọn idea kan tó lè báyé jẹ́ tó lè bọ̀run jẹ́. Àwọn idea tó jẹ́ kí Islam ọjọ́ ẹ̀sìn jàgídíjàgan. Àwọn kan introduce ẹ̀. Saudi Arabia àwọn náà dé láti bí ọdún 15 sẹ́yìn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní reform gbogbo àwọn radical ideologies tí wọ́n ń rí páwọn kan ni wọ́n inject ẹ̀ sínú Islam. Níta Ànábì sọ báyìí àwọn ó gbé báyìí. Ibi Ànábì ti sọ pé ẹgbẹ́ lọ sí 1 àwọn ó gbé lọ 10. Ibi Ànábì ti sọ pé ẹgbẹ́sẹ̀ kan òkè wọ́n ò ní kò tí tó ó ti gbà tó bá gbé gbogbo ara òkè. Saudi Arabia wá bẹ̀rẹ̀ sí ní reform gbogbo àwọn radical ideologies wọ́n bẹ̀rẹ̀ sí ní yí ipò wọ́n ń change ẹ̀ láì kọlu òfin Quran. Eléyìí ta ló wí Sànábì ló wí àdìsí ni tó bá já àdìsí ni ẹja fi ẹgbẹ́ kan ṣé Quran ló wí ẹja move forward lórí tí Quran wí. Gbogbo tí ń kó bá ìlú wọn tí ò jẹ́ ká economy wọn improve táwọn èèyàn ń rí ìlú wọn bí ìlú bẹ̀rù wọ́n yọ gbogbo ẹ̀ kúrò lọ́tún lọ́sì. Saudi Arabia ọwọ́ àdì ìlú tó jẹ́ pé kò sẹ́ni tí ó lè wọbẹ̀ lẹ́yìn Mẹ́kà àti Mẹdínà nìkan tó jẹ́ pé ìbádà ni wọ́n fi sílẹ̀ fún. Iná Saudi Arabia kì í lọ. Ibi náà tí ní lọ tí ń kú pípípí. Ilé tó ga jù ní gbogbo ayé Saudi Arabia ló wà báyìí. Wọ́n á commission rẹ̀ ní 2030. Ilé tó ga ní déédéé kìlómítà kan 1000 meters ló fi ga. Ọ̀gá kọjá bí òjò tí ń wá ní home city ń bẹ ní Saudi Arabia. Ilé odidi ìlú tí wọ́n dátẹ̀ sórí òkun. Bẹ́ẹ̀ lóríṣiríṣi company ń dìde Saudi Arabia ò dúró wọn sùn. Torí á rí pé àwọn ilẹ̀ Lárúbáwá tó wà nítòsí àwọn kan ti overtake àwọn. Wọ́n fèsì economy wọn straight. Wọ́n jẹ́ kọ́rọ̀ ẹ̀sìn kó sọ àwọn dọ̀tá ayé. Wọ́n jẹ́ kọ́rọ̀ ẹ̀sìn kó sọ àwọn ọmọ ìlú àwọn dọ̀tá ara wọn. Ó jíjọ́ tí Nàìjíríà bá tó lè gbèrú gbèsè yìí pé kí ló dé tọ́rọ̀ ẹ̀sìn ọmọ dá wàhálà sílẹ̀. Ẹni tí ò bá láyà kò lè torí bọ fìtínà. Gbogbo ètò ààbò orílẹ̀-èdè ní ẹni members ẹ lọ wádìí dáadáa. Ó níjọ́ tí ìjọba bá tó gbèrú gbèsè bíi ti Burkina Faso. Ẹ̀yin tẹ́ wà níjọba ẹ̀yin agbófinró sẹ́ẹ̀kìrì ti lọ lórí íńtánẹ́ẹ̀tì tó fi Nàìjíríà fi wá yẹ̀yẹ̀ báyìí. Tẹ́ ẹ̀ bá yanjú ọ̀rọ̀ tó wà ní ilẹ̀ tó bá ìtàn ẹ̀yìn ilẹ̀ òròjọ́ rẹ̀ bó dọ̀rùn. Ṣẹ̀gbọ́n ẹ̀yin ilẹ̀ òròjọ́ rẹ̀ bó dọ̀rùn. 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 Kí ló dé tẹ́ kúrò níbi ìrònú tàná? Ẹ̀yin lẹ̀ já gbádùn ayé. Ara pẹ́ kúrò nínú ìrònú tàná. Báwo lèèyàn kó ṣe wà so dense? Téèyàn kó wà tí ò tiẹ̀ ní nílà káì. Bí ẹ ṣe gbàjọba lánàá tẹ wá rò pé bẹ́ẹ̀ náà ni ó tún continue. Kẹ́ ẹ bá fẹ́ bàtàyé ìjọba kan jẹ́, kẹ́ ẹ kàn máa pa àwọn èèyàn, kẹ́ ẹ máa kidnap àwọn èèyàn láti fi discredit ìjọba, láti má jẹ́ kẹ́nìyàn wọlé ìbò. Ẹni Ọlọ́run bá kádàrá pé yọ wọlé ìbò ni. Ẹni ẹ̀ ń bá fa Tinubu ọ̀gá yín nínú gbogbo agbárí tẹ̀ fi ṣèjọba. Kádàrá aláwo. Alhamdulillah. Adúpẹ́ fún Allah subhanahu. Atọ́rọ̀kẹ́ àti kẹfà nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam. Ìkí Allahu azza wa jal. Àtúrí àlejò tán rẹ̀ kó má bá nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam kó má bá wọn ará rẹ̀ kó sì má bá wọn sọ̀hábà rẹ̀. Kó sì má bá gbogbo ẹni tó bá tẹ̀lé ojú ọ̀nà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní ìbámu sí àṣẹ Allahu azza wa jal àti ní ìbámu sí bí Ànábì sallam ṣe ṣẹ̀sìn. Ẹ̀yọ́ máa yáwá nínú Islam lórí sunnah Ànábì Muhammad sallallahu alaihi wasallam akíra wa ìgbà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gẹ́gẹ́ bá ti máa ń sọ, ìpinnu dára tẹ̀lé ṣe fún wa barakallahu fikum. Wọ́n ní pé àwọn ọ̀rọ̀ lóye bí àtàwọn àlàyé ó níye lórí tá à ń ṣe láti fi ṣàlàyé sí ọlọ́bà ẹ̀dá. Ẹ máa ṣáà máa bá wa gbìyànjú share rẹ̀, kẹ́ máa bá wa like, kẹ́ máa love, kánfààní lè bá kárí. Gbogbo agbọ́n tí àfáà Akeugba Gold, so àfáà tí wọ́n pera wọn ní àgbà àfáà, ṣùgbọ́n lọ́dọ̀ tiwa
àgbàfà ni wọ́n fún àwọn aláṣìṣe, àgbàfà ni wọ́n fún àwọn tó yá sí wípé wọn dákan mọ̀ tí wọ́n sì mọ ìtẹ́nsí Allah ẹ̀dá ti sọ. Ẹ mà so gẹ́gẹ́ bí ìmáàmù ṣe wà fáwọn olùpáyà Allah azza wa jal, gẹ́gẹ́ bí Allah ẹ̀dá ṣe sọ ní Qur'an al-Karim ìpé waj'alna lil-muttaqina imama. So oye tí Ànábì Ibrahim ṣe ládùá pé Allah ẹ̀dá so kó fi wá ṣe aṣíwájú fún àwọn olùpáyà òun Allah azza wa jal. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn aláìdákanmọ̀, àwọn olódò ẹ̀dá, àwọn aláìpáyà Allah azza wa jal, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn náà ṣe ní àwọn imam. Nínú àwọn imam wọn òun náà ni Àfáà Akeugba Gold. Àwọn ẹni tí a sọ pé wọ́n kàn lè wo sùnsùn wọ́n sì dáadáa parọ́ kan mẹ́sàn Allah azza wa jal, wọn bìkítà kìyàmà wọn. Àwọn tí wọ́n kàn wo sùnsùn nítorí kọ́rọ̀ wọn lè dùn, wọ́n kàn múrọ̀ kan wọnú rẹ̀, wọ́n kàn kó àwọn ọ̀rọ̀ burúkú kan, àwọn ọ̀rọ̀ bank, àwọn ọ̀rọ̀ caterpillar, àwọn ọ̀rọ̀ bulldozer, wọ́n kàn ti bọnú ọ̀rọ̀ nítorí káwọn èèyàn lè rí pé so ẹni yìí ó ti sọ tó nítumọ̀ kan kò sí nítumọ̀. Àfáà Akeugba Gold, ibo lẹ ti rí pé ìjọba Saudi sọ wípé àwọn ò lo hadith mọ́. So ẹ má lọ gbé ọ̀rọ̀ kan tẹ́yìn oníbídà tẹ́ ń já mara yín lọ́wọ́ tó yá sí pé Habibu ló pinlẹ̀ fìtínà yún tó dẹ̀ já sí pé ó ti jẹ ìyà lórí rẹ̀ látọwọ́ àwọn Ahlu Sunnah. Ọ̀rọ̀ Crown Prince nígbà kan Habibu fi ń tan ẹ̀yin aláìdákanmọ̀tẹ́ wà lẹ́yìn rẹ̀ ìpé so Muhammad Salman ti sọ báyìí, ó ti ṣe kíní kan. So ọ̀rọ̀ eléyìn wọ́n ti dá sẹ́ríà fún Habibu lórí ẹ̀ gidigidi kan. So Habibu ń parọ́ ni. So àwọn ẹni tí wọ́n mọ in tí Muhammad Salman sọ wọ́n ti gbé wá. So níbi tí ọ̀rọ̀ náà ti bẹ̀rẹ̀ wọ́n sì ti yànnà náà. So ibo lẹ wá ti rí tíjọba Saudi tí wọ́n ti sọ pé báyìí sí àwọn ò lo hadith mọ́, àbíkẹ́ hadith kan bẹ, àwọn hadith kan bẹ tó yá sí pé hadith alákatakítí ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe kílèmù tíjọba Saudi wá sọ pé àwọn ò wá lò mọ́ o, ayal Qur'ani nìkan so làwọn fẹ́ máa dì mọ́. Ẹ fẹ́ sọ ìjọba Saudi di Qur'aniya nìyẹn. Ẹ fẹ́ sọ ìjọba Saudi di oníròrí Qur'aniya tó yá sí pé àwọn tí wọn Qur'ani nìkan so wọ́n sọ pé àwọn fẹ́ máa fi ṣẹ̀sìn. So irú àwọn oníròrí báyìí tí wọ́n bá wà nínú ìlú Saudi tí ìjọba Saudi bá mọ̀ ń pa wọn, wallahi ìjọba Saudi ó lé wọn, ìjọba Saudi ó ṣe kíni yóò mú wọn yóò sì fìyà jẹ wọn. Oye nítorí ìbàjẹ́ kékeré kọ́ ni irú ròrí báyìí ó dálẹ̀ láwùjọ. Náà kẹ́lẹ́ wá mọ̀ pé àgbákò òpùrọ́ kúkò òpùrọ́ ni ẹ̀ ń parọ́ mọ́ ìjọba Saudi nípa pé so àwọn hadithi alákatakítí kan wọ́n yọ kó. Àwọn ọmọ hadithi kan tó jẹ́ hadithi alákatakítí nínú hadith Ànábì tó fẹsẹ̀ nílẹ̀. Oye àwọn ọmọ torí kò sí, gbogbo hadith Ànábì tó fẹsẹ̀ nílẹ̀ hadithi dáadáa ni, hadithi rere ni, hadithi tó dùn gbọ́, hadithi tó nítumọ̀. Oye so ẹ̀yin wá ní ìjọba Saudi pé àwọn hadith yẹn lẹ̀ nítorí hadith náà ń ṣe kíni ń dá fìtínà lẹ̀. So wọ́n wá dìrọ̀ mọ́ ayal Qur'ani nìkan. Àìpẹ́ yìí ìjọba Saudi yan mufti tuntun tíjọba Saudi yẹn ẹ dákun ẹ bá mi wá ibi tíjọba Saudi ti yàn lé mufti tuntun yẹn àti Sheikh Salih Fawzan, ẹ bá mi wá ibi tí wọ́n ti yàn lé wọn lọ́wọ́ pé àwọn hadith alákatakítí tá ti yọ́lẹ̀ yìí ipe àwa ìjọba Saudi ò nílò, ẹ̀yin náà ẹ má dédé ẹ bá mi mú wá. Àbí mufti tuntun tí wọ́n yàn ṣe Qur'ani nìkan ni mufti àwọn ó fi máa pàṣẹ fatwa fáwọn èèyàn, kò ní sádìsì mẹ́ẹ̀. Ṣé àwọn hadith alákatakítí yẹn wọ́n wá wà nínú àwọn hadith tí wọ́n máa fi pàṣẹ? Subhanallah, àbí Allah bẹ̀rẹ̀ kálọ̀ bẹ̀rẹ̀ má ṣe wá ní òpùrọ̀ kálọ̀ bẹ̀rẹ̀ má kàwá sáàrin wọn. Àwọn eléyìí ń parọ́, ẹ gùdùn bí irọ́, ẹ try gan. Ẹ kàn jùkọ́ ẹ máa parọ́ fáwọn èèyàn, ẹ máa ta àwọn òmùgọ̀ tí wọ́n dákan mọ̀ tí wọ́n ń tẹ́ tó yá sí pé tó yẹ kó lọ mọ́ fàṣíkò wọ́n sùn, wọ́n fàṣí wọn wá ń gbọ́gbọ́kúgbọ́ lẹ́nu yìí. So ẹ lọ túbá. So èyí tẹ́ fẹ́ ra wọlé yìí ẹ̀ dé ṣàṣeyọrí. Habibu ọ̀gá yín ẹ rí ṣọ́ ṣàṣeyọrí mẹ́, kò ṣàṣeyọrí. Ìyẹn ṣàṣeyọrí ń bí irú nǹkan ìranù báyìí. So ẹ kàn ṣàṣe dànù ni. Àwo ṣe nàṣíhà fún yín, tó bá wù yín kó ka yín là, tó bá wù yín kó má ka yín là, wàhálà tí yín nù. Ẹ lè ráṣeyọrí kankan bí èyí tẹ́ fẹ́ ra wọlé yìí, òpùrọ́ burúkú. So ìjọba Saudi àwọn hadith kan tó jẹ́ alákatakítí kalẹ̀ torí ẹ̀ nílùú wọn ṣe lálàáfíà. Irọ́ ni. Ìlú Saudi ti ń lálàáfíà bọ̀ lọ́jọ́ tó ti pẹ́. So hadith sì wà nínú tí wọ́n múlò gẹ́gẹ́ bí ó já sí pé ara ń tà mọ́ mú ṣẹ̀rí à ń bẹ́ nìyẹn nílùú wọn fi rọ́bọ ẹ̀yún bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀ ń pariwo
ẹ̀ ń sunkún sí ìjọba Nàìjíríà pé kíjọba Nàìjíríà gbà yín lẹ̀, so pé kíjọba Nàìjíríà ṣe irú tí ìjọba Burkina Faso ṣe láìpẹ́ yìí nítorí káwọn alákatakítí lè bá dínkù. Èmi ò bá sọ fún yín pé kẹ́ gbé gba ọ̀nà tí ó fi pè yín gidigidi gan, torí ọ̀nà tẹ́ gbé gbà yìí kò lè pè yín. So ìjọba Nàìjíríà ò ponú, ìjọba Nàìjíríà ò tutù, ìjọba Nàìjíríà ò yá wèrè. So àbí ṣé ìjọba Nàìjíríà wà fún pé kí wọ́n ṣiṣẹ́ fẹ́yìn oníbídíà ni? Ẹ̀yin oníbídíà ẹ̀ ṣe máa ronú báyìí, ẹ̀ ṣe máa lò lákàtà lọ́bẹ̀ ẹ̀dà fún yín. So nǹkan kékeré ẹ̀ máa sunkún sí ìjọba. Ṣé ìjọba àwọn tí yín nìkan ni? So okay, àwọn ìjọba ní ìsìn àtàwọn ìgbìmọ̀pọ̀ ìjọba, so ẹ̀yin oníbídíà ló wà fún. So torí ẹ̀yin oníbídíà ni wọ́n ṣe wà tí wọ́n fi wá máa ṣiṣẹ́ fún yín. So wallahi ẹ̀ mọ́ tẹ̀sí rárá. Ẹ kúkú sọ fún ìjọba Nàìjíríà pé kíjọba Nàìjíríà ràn yín lọ́wọ́ lórí àwọn alùsùnà, lórí àwọn tí wọ́n ń sọ òdodo, nítorí agbára yín ò ká wọn nípa tìmọ̀. Àmọ́ kí wá fẹ́ gba ọ̀nà kọ̀rọ̀ mọ́ sọ pé kí wọ́n ṣe tí ìjọba Burkina Faso ṣe, so ìjà ọ̀lẹ́nu. Ẹ kúkú jáde tán pé tọ̀ ìjọba Nàìjíríà ẹ gbà wá o lọ́wọ́ àwọn alùsùnà o, so àwọn ò lẹ́rìí tá lè fi kojú wọn o, ẹ̀rí wọn yìí ó ti lágbára ju o, àmọ́ ẹ bá wa fi ọwọ́ òfin, ẹ bá wa fi mú wọn, ẹ bá wa ṣàbòsí wọn o, nǹkan kan bẹ́ẹ̀. Àwọn èèyàn wà rídìí yín pé alábòsí burúkú lẹ́yìn wọ̀nyí, ẹ̀yin yìí ẹ fẹ́ lọ síwájú ìlú, ẹ sì fẹ́ lọ síwájú ìjọ́mọ ènìyàn tẹ́ ń pèpè fún gangan. So asán òpùrọ́ burúkú. Ẹ máa nínú ẹ̀sìn wa, ẹ jẹ́ ká gbé léyìí tí ìṣẹ́gbẹ́ kan.